ẹ dúró ná, níbo ni ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ń lọ o? Níbo ni ọ̀rọ̀ aáwọ̀ inú ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ níbo ló fẹ́ já sí? Níbo ni ó fẹ́ yọrí sí? Ṣé ìgbàgbé ṣé ẹ rántí wípé Alhaji Oríyọmí Hamzat ó ti lọ gba certificate of return, ìyẹn ìwé ẹ̀rí pé ìwọ lọmọye tá a yàn, ìwọ lọmọye tá a fẹ́ láti jáde dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ Accord Party lọ́dún 2027 tí ẹni tí í ṣe national chairman ẹgbẹ́ Maxwell tó sì fi lé Alhaji Oríyọmí lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní wọ́n ti wá ń wo ìwé ẹ̀rí certificate of return ìwọ lọmọye tí wọ́n fi lé Alhaji Oríyọmí lọ́wọ́ àti eléyìí tí Màmá Àjàjà tí wọ́n jẹ́ national secretary ẹgbẹ́ Accord tí wọ́n fi lé olùdíje míì lọ́wọ́, ìyẹn Kúnlé Búsàrí ní orí rédíò Fresh FM nílẹ̀ Ìbàdàn. Nígbà táwọn èèyàn wàá mọ̀ ṣàlàyé tí wọ́n mọ̀ yànnàná ọ̀rọ̀, wọ́n ní ó wà nínú ìwé òfin ẹgbẹ́, kódà ó wà nínú ìwé òfin ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tàjọ INEC wípé tí ẹnìkan bá kàn tiẹ̀ wá jẹ́ authentic candidate láti dupò gómìnà nípínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó gbọ́dọ̀ ní certificate of return tí ẹgbẹ́ máa fún un láti national, ó sì gbọ́dọ̀ ní signature ẹni tí í ṣe alága ẹgbẹ́ ní national. Ṣé ẹ̀ ń de ọ̀rọ̀ mi o? Mo fẹ́ kẹ́ ẹ bá mi pín o, mo fẹ́ kẹ́ ẹ bá mi share rẹ̀ kó káàkiri àgbáláyé kó rìn jìnnà dáadáa, torí pé ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ yìí ó ń rí bákan, ó ń fínmú, a sì gbọ́dọ̀ máa tẹ̀lé bó bá ṣe ń lọ, torí pé bẹ́ẹ̀ náà la wà, a sì gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ náà ni. Ìdí rèé tí mo fi ní kẹ́ ẹ bá ní pín, kẹ́ ẹ bá mi share rẹ̀ kó lè bá a máa jọ yé gbogbo wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, wọ́n ní ẹni tí ó bá jẹ́ candidate fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú kan nípínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó gbọ́dọ̀ gba certificate of return látọwọ́ ẹgbẹ́. Certificate of return bẹ́ẹ̀ tí ẹgbẹ́ ó bá fún candidate kan láti dupò gómìnà nínú ẹgbẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó gbọ́dọ̀ ní signature ẹni tí í ṣe national chairman ẹgbẹ́, ó gbọ́dọ̀ buwọ́lù àti ẹni tí í ṣe national secretary ẹgbẹ́ ó gbọ́dọ̀ buwọ́lù. Ṣùgbọ́n àwọn èèyàn wá ń sọ, èmi ò tí ì rí o, ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ǹjẹ́ certificate of return tí wọ́n fún Alhaji Oríyọmí láti national, ǹjẹ́ ó ní signature national chairman, so ní signature national secretary tí í ṣe Màmá Àjàjà? Ìbéèrè àkọ́kọ́ táwọn èèyàn ń béèrè nìyẹn. Tí ò bá wá ní, ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà láti jẹ́ pé kí kándídésì Alhaji Oríyọmí gẹ́gẹ́ bí ẹni tí ẹgbẹ́ Accord fà kalẹ̀ tí ó mọ̀ jẹ́ candidate ọmọye fún ẹgbẹ́ Accord láti dìbò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027, ṣé INEC ó gbà wọlé, ṣé yóò fìdí múlẹ̀? Òní ẹja máa wò ó, ìgbà tí àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá fi orúkọ àwọn tí ó máa jẹ́ bíi tí àwọn èèyàn ó máa dìbò fún
tí ó máa jẹ́ bí contestant nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan candidate ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ adódìgbà náà INEC ó sáfi síta bẹ́ẹ̀ àwọn abala míì ń fojú wò wípé ìyẹn ò rújú rárá o ṣé certificate tí Màmá Àjàjà national secretary ẹgbẹ́ Accord Party àti àwọn kan tí wọ́n lọ fún àti alága ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ sí certificate tí wọ́n lọ fún Kúnlé Búsàrí ní orí rédíò kan nílẹ̀ Ìbàdàn ṣe ni àjọ INEC ó wàá gbà gẹ́gẹ́ bí authentic candidate fún ẹgbẹ́ Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ fúnpò gómìnà lọ́dún 2027 wọ́n níbo náà ti ń ṣerú ẹ̀ pé ojúmọ́ tó yónú o ìdodo báyìí nìdajì ara ọ̀rọ̀ yẹn tí wọ́n á ń rí bákan lójú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ìwòye mo wá fẹ́ mú fídíò méjì kan wá fún wa tí mo fẹ́ ká gbọ́ tí mo fẹ́ ká wò láti bẹ̀rẹ̀ títí dé parí àkọ́kọ́ Funny Thinker ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan lórí certificate of return tí Alhaji Oríyọmí tí wọ́n gbà láti national secretary àbí láti national secretariat ẹgbẹ́ Accord Party lórílẹ̀‐èdè Nàìjíríà àti nínú èrò tí Funny Thinker lè ṣe ìdíwọ́ tó lè má jẹ́ kí kándídésì Alhaji Oríyọmí Hamzat lẹ́gbẹ́ Accord Party fúnpò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ kó má fìdí múlẹ̀ kí àjọ INEC ọmọ tẹ̀wọ́ gbà á nínú èrò títí ẹ̀ màá mú wá fún wa tájọ wò tájọ rè màá dẹ̀ mú àlàyé ọ̀rọ̀ tí bàbá tóun náà jẹ́ àbígbákejì alága ẹgbẹ́ òṣèlú Accord Party lórílẹ̀‐èdè Nàìjíríà ní South West màá mú wá fún wa tájọ wò tájọ gbọ́ làyé táwọn náà ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí mo sì fẹ́ ká wò tí mo sì fẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí kó lè bá yé wa ṣùgbọ́n jẹ́ àmọ́ mú lẹ́sẹẹsẹ o ẹ má gbàgbé pé ẹ lè kún wa lọ́wọ́ ẹ lè ṣàtìlẹ́yìn fún wa lórí ìkànnì yìí láti máa mú àwọn ètò wá fún yín bó ṣe tó àti bó ṣe yẹ láti máa mú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Áfíríkà láti máa mú wá fún wa kí àwa náà lè máa tẹ̀lé bí nǹkan ṣe ń lọ torí bẹ́ẹ̀ náà lájọ wà ṣùgbọ́n láti jẹ́ pé ká máa mú àwọn ìròyìn wá fún yín ní yàjóyàjó ó ṣe ń ṣẹlẹ̀ àti àwọn ètò kan tí ó máa ṣe gbọ́ aláǹfààní a fẹ́ kí ẹ kún wa lọ́wọ́ a fẹ́ kí ẹ support wa báwo lẹ ti fẹ́ ṣe báwo lẹ ti fẹ́ kún wa lọ́wọ́ láti fẹ́ ṣàtìlẹ́yìn fún wa ẹ lọ tẹ subscribe sórí ìkànnì yìí ẹ tẹ subscribe tẹ́ bá ti tẹ subscribe yóò béèrè àwọn nǹkan lọ́wọ́ yín àwọn nǹkan tó bá béèrè yẹn ó ní àwọn nǹkan kékeré tẹ́ ẹ ní láti fi support wa ká lè máa mú àwọn quality videos àwọn quality content quality programs authentic information news ká lè máa mú wá fún yín lórí ìkànnì wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ jẹ́ àjọ wo àwọn fídíò tí mo ní mo fẹ́ mú wá láti bẹ̀rẹ̀ títí dé parí kájọ gbé ìyẹ̀wò síra wọn bó bá ṣe wá rí lọ́dọ̀ tiyín kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín Tajudeen olówó òkè orúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnajú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà adùn bá rìn má tòsí ẹ̀ṣọ́ òyì ni mí o Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ já lọ kájọ wò ó. certificate or no certificate tí ó ń da ẹgbẹ́ òṣèlú Accord rúgùdùgùdù láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn primary election certificate and every other stuff like that. ṣe rí àwọn kan bẹ tí a ní láti mọ̀ dúdúdúdú àwọn kan bẹ tí a ní láti mọ̀ tí a ní láti jẹ́ kó yé wa dáadáa.
àkọ́kọ́ lórí ọ̀rọ̀ certificate of return ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ṣé certificate of return tó bá máa wà valid lójú òfin tí INEC dẹ̀ máa tẹ́wọ́ gba candidacy yẹn látọwọ́ ẹgbẹ́, whichever way certificate of return yẹn gbọ́dọ̀ wà signed by the chairman and the secretary. Àkọ́kọ́ náà máa sọ ìwúlò secretary fún yín nínú ẹgbẹ́. ṣé rí gbogbo àwọn yòókù pátápátá tí wọ́n ń bẹ nínú ESCO, bóyá state ESCO ni o, bóyá national ESCO ni o, gbogbo àwọn yòókù pátápátá fill in the gap ní gbogbo wọn lẹ́yìn chairman àti secretary. As a matter of fact, secretary gan tó wúlò ju chairman lọ. Bẹ́ẹ̀ ni, because ṣé rí ìpàdé tí ó bá múlẹ̀, ìyẹn ìpàdé tí òfin ó bá fi ojú ìpàdé wò, secretary ló gbọ́dọ̀ pé, ìyẹn akọ̀wé ẹgbẹ́. Ìpàdé tí òfin bá máa fi ojú ìpàdé wò, tí òfin máa recognize gẹ́gẹ́ bí ìpàdé ẹgbẹ́, secretary ló gbọ́dọ̀ pé. Ìpàdé kípàdé tó bá jẹ́ pé kì í ṣe secretary ló pé, ẹ kàn péjọpọ̀ lórí ọwọ́ ara yín ni. Bófin electoral law bó ṣe là kalẹ̀ nìyẹn. Mo ní nǹkan kan tí màá fi hàn yín náà, mo ní nǹkan kan tí màá fi hàn yín lára àwọn ìwádìí wa. Ẹ jẹ́ ká jọ kà. Ṣẹ́tìrì. So the state chairman or national chairman wọ́n ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin láti dá issue certificate of return fún ẹnikẹ́ni láì kí n ṣe pé secretary buwọ́lù. Ó dàbí ìgbà tí èèyàn bá fẹ́ ṣòṣà lódò tí làbẹ̀làbẹ̀ ò wá síbẹ̀ ni, ṣe mọ̀ pé èèyàn kàn ṣe aṣáìsì lódò lásán ni. So secretary ṣe pàtàkì gan nínú ẹgbẹ́ òṣèlú. Èmi làwọn PRO, youth leader, woman leader, kí ni gbogbo àwọn tó kù pátápátá, gbogbo àwọn yẹn publicity secretary nǹkan yẹn, gbogbo àwọn yẹn fill in the gap ni wọ́n. Tí ọ̀rọ̀ bá critical tán pátápátá yányán tó di wípé iná jó lórí kókó, àwọn méjì tó ṣe pàtàkì jù nínú ẹgbẹ́, àwọn náà ni secretary àti chairman. So tá bá fẹ́ sọ̀rọ̀ nípa ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́, ìyẹn primary election, nǹkan mẹ́ta kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní venue ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ yẹn. Àkọ́kọ́ ni pé secretary ló máa pè pàdé. Secretary ni ó pè pàdé tí òfin dámọ̀. Ẹlẹ́kejì ni wípé chairman máa wà ńbẹ̀. Èyí tó wá ṣe pàtàkì jù ńbẹ̀ tó jẹ́ pàpàǹbarì ni wípé INEC ó wà ńbẹ̀ láti witness the process yẹn. Eléyìí tó ṣe pàtàkì jù ńbẹ̀ ni pé INEC máa wà ńbẹ̀ láti witness the process yẹn. See, at this point I'm not even talking from a place of hatred or anything, but the pure fact tí àwọn nǹkan tí a ní láti mọ̀ should be in case torí ọjọ́ mi, ẹ get it. So ní venue primary election yìí tí secretary bá wà, tí chairman wà, INEC tún gbọ́dọ̀ wà ńbẹ̀ láti witness the process yẹn. Ìyẹn ni wípé ó jẹ́ dídámọ̀ lábẹ́ òfin. So bóyá jẹ́ nìyẹn. So tí wọ́n bá dẹ̀ tún wá ṣe tán náà, certificate tí ó máa wà issued to that particular candidate wípé orúkọ ẹgbẹ́ wa ni òun gbé lọ látà ti certify ẹ wípé ìwọ ni ó pérégedé tó fi gbọ̀rọ̀ jẹ́ka nínú àwọn olùdíje wa, either by consensus or by whatever. Ó gbọ́dọ̀ carry signature secretary. Chairman nìkan ò ní agbára yẹn ní abẹ́ òfin láti issue certificate of return fún candidate. Ó gbọ́dọ̀ carry signature secretary. Mo ń ṣe léyìí láti fi clear doubt àwọn èèyàn, because there are things people don't know, our people especially. We dabble into politics based on love we have for people we love and all that, which is not bad anyway. But at the same time, tá bá nífẹ̀ẹ́ àwọn tá nífẹ̀ẹ́ náà, ìyẹn ò sọ wípé kí a má wá òótọ́ tó wà ńbẹ̀, because ìwé mọ́ Bíbélì gan sọ ó ní ẹ ó mọ òótọ́ dẹ̀ ṣe kíni yóò sọ yín dòmìnira. So kò sọ pé ká má wá òótọ́ tó wà ńbẹ̀. Tá bá mọ òótọ́ kò ní jẹ́ ká má play game off point. Ẹsìkẹ̀tẹ̀ kò ní jẹ́ ká máa play game off point. Mo sọ ní ìjẹta àbíjọ́ wo nílẹ̀ pé àwọn èèyàn tí wọ́n ń ṣépè fún national secretary àkọọ̀dù, ìyẹn Ìyá Àjàjà àtàwọn state ESCO ẹgbẹ́ yẹn, wípé bígbà tí èèyàn bá kàn fi àkókò rẹ̀ ṣòfò lásán ni. Ọlọ́run ò kì í dá ẹjọ́ ìyànjẹ òṣèlú, kò kan Ọlọ́run, kò tiẹ̀ ní interest gan.
ìyànjẹ òṣèlú òkan lọ́run, kò sátúbọ̀tán nínú òṣèlú, kò sí ìgbẹ̀yìn, kò sí àwọn gbígbẹ̀yìn yóò ṣe rí, kò sí gbẹ̀yìn kankan, kẹ́nikẹ́ni ó mọ̀ dúró dé gbẹ̀yìn kankan, kò sí ìgbẹ̀yìn. Wọ́n ní ìdálù ní ìṣèlú, eégún ní gbowó òde Òṣogbo, atọ́kùn ní ìgbà tí bòmí. Ṣe rí òṣèlú tẹ̀ ń wò yẹn, ọ̀dàlẹ̀, ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìjẹnilẹ́sẹ̀ lẹ́yìn àti gbogbo àwọn nǹkan míì láyé ni wọ́n fi pilẹ̀ rẹ̀. Bó dẹ̀ ṣe wà látètè kọ́ ṣe nìyẹn ló ń bẹ nísìnyìí, bẹ́ẹ̀ náà ni ó sì máa ń rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ìjẹnilẹ́sẹ̀, ìjẹnilẹ́yìn, ìfọwọ́lágbánilójú, ìyẹnijẹ ni wọ́n fi pilẹ̀ òṣèlú. Bó dẹ̀ ṣe wà nìyẹn bẹ́ẹ̀ ni ó máa rí. Kìí ṣe, mi ò sọ̀rọ̀ ìṣèjọba o, mi ò sọ governance o, kò ń ṣe governance ni mò ń sọ nípa rẹ̀ ń sìn yìí o, mò ń sọ̀rọ̀ nípa politics, because ká tó sòòsà lákọ̀ọ́kọ́ ti kọ́kọ́ sòòsà o, kó o tó di ẹni tí aráàlú ó lè láǹfààní àti dìbò fún, ó kọ́kọ́ pass through hurdles kan nínú ẹgbẹ́ o. Ìyẹn ni gbogbo àwọn ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́, party kìnnìkan internal crisis nǹkan yìí, wàá kọ́kọ́ pass through ẹ̀ náà. So ọ̀dàlẹ̀ lólòṣèlú ara politics ni. So things like this should be expected, should be very very much expected. Rabiu Kwakwanso tó ti mú Abba Yusuf àbí kí ló ń jẹ́ gómìnà Kano yẹn, Abba Yusuf tó ti mú káàkiri ń sìn kò kí ń ṣe 30 years. Tí Rabiu Kwakwanso ti mú Abba Yusuf kiri ń sìn kò kí ń ṣe 30 years. 30 good years tó ti mú káàkiri láti dájú pé ó jẹ́ national face, because Rabiu Kwakwanso has been a national face, a big politician right away from time. So tó ti mú Abba Yusuf kiri ń sìn kò kí ń ṣe 30 years. Rabiu Kwakwanso ó senior, ó ṣáájú àwọn Shekarau ṣe gómìnà ní Kano náà. Ọmọọṣẹ́ Rabiu Kwakwanso politically òun ní Ganduje. So tó ti mú kiri ń sìn kò kí tó ti mú Abba Yusuf kiri ń sìn kò kí ń ṣe 30 years. Ó tún káàtì wá fi gbogbo oyún lẹ̀ lórí ọ̀rọ̀ àfihàn ṣe gómìnà ìtẹ́ bá máa dúró ogun tí àwọn Kwakwanso jà lórí kí Abba Yusuf ó lè di gómìnà. Tẹ́ bá máa dúró ogun tí wọ́n jà lórí kí Abba Yusuf ó lè di gómìnà. Wọ́n dìbò kan ní ìgbà Ganduje fẹ́ ṣe second term, ìgbà yẹn tó ń run fún second term, somehow wọ́n padà ṣe rerun. Eléyìí tí wọ́n dì ilẹ̀ ó ń ṣó pé Abba Yusuf ni ń win ni, ṣùgbọ́n gbọ́n padà ṣe rerun, Ganduje padà borí, kó tó wá di pé wọ́n tún wá di eléyìí tí Abba Yusuf wá padà win eventually. Ṣé irú Abba Yusuf yẹn ló wá yẹ kó rò pé òun ó di gbàdàgbọ̀n òun níjọ́ kan pé ẹni tí wọ́n ti mú lẹ́yìn bá jà láti ọdún yìí wá, àwọn tí wọ́n yan òun jẹ́ nígbà tí Ganduje fẹ́ sí second term ẹ̀ lọ́jọ́ sí tí wọ́n sọ election tí wọ́n sọ bòdì ìrọ́ọ̀nù tọ́jà wípé result ti ń bẹ́ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti favour Abba Yusuf o, kó tó di pé wọ́n sọ̀bù yẹn di ìrọ́ọ̀nù. Tí wọ́n bá ti sọ̀bù di ìrọ́ọ̀nù ó ti di wàhálà, because àwọn tẹ́ fẹ́ bá fà ń bẹ lórí àga lọ́wọ́ ń tiẹ̀ gómìnà tó fẹ́ ṣe second term tẹ́ wá sọ̀bù di ìrọ́ọ̀nù. Ṣé gbàbí ìgbìyànjú bá sọ pé Káràbà lọ tún ra mú odò ń gbá èrè lọ nìyẹn náà. So kò sí bí ẹni tó wà níta ṣe fẹ́ win ní irú ìrọ́ọ̀nù yẹn. So ẹni tí Kwakwanso wá mú lẹ́yìn jádúró ogun yẹn tó dẹ̀ pé torí ẹ̀ náà ni wọ́n ṣe ń jagun yẹn, ẹ̀yin alára wa. Ǹjẹ́ mọ̀ wípé ń gbò padà di gọ́vnọ̀ eventually kò lò pé ọdún 4 àbọ̀dún 3 àbọ̀ nkankan tó fi lọ rè darapọ̀ mọ́ àwọn tí wọ́n oppress tiẹ̀ lọ́jọ́ sí. Àwọn tí wọ́n oppress tiẹ̀ ó wá fi ẹni tí ti mú lẹ̀, ẹni tí mú bọ̀, ẹni tí mú ká for the past 30 years, ẹni tí ó ti fún ní national face, ẹni tó jẹ́ pé òun ló lo gbogbo political structure ẹ̀ láti jagun fún nínú ayé, ó fi ẹni yẹn lẹ̀, ó dẹ̀ wọ ọ̀dọ̀ àwọn tí wọ́n yẹn jẹ lọ́jọ́ sí, ó sì wọ̀dọ̀ wọn lọ ń lọ bá wọn ṣe. So téèyàn bá ro dídùn fún nínú òṣèlú, èyàn ó họra dé egun, kódà èyàn ó họra dé egun lọ. Politics is not that personal, kò deep rárá. Okay, so you should be expecting almost everything. Ẹ máa retí gbogbo nǹkan nínú òṣèlú, ẹ máa retí gbogbo nǹkan, kò deep. So ọ̀rọ̀ pé Ọlọ́run ó da àtúbọ̀tán yín, ẹ rí bí ó ṣe rí, alẹ́ lòmíì igbó ni ó kù sí, òkè ìpẹ̀ ni ó sùn, ìgbà kàwọ́ àwọ̀kọ́ ná àwakọ́ la lẹ̀mí o, Ọlọ́run ló lẹ̀mí o. Ojú wa ń lẹ̀ ẹlẹ́ǹbí náà sì ní igi gbígbẹ ti ń bẹ lórí ìdúró tí tútù ń wó dànù o.
so lórí ọ̀rọ̀ ẹlẹ́mìídé yẹn àwa kọ́ la lẹ̀mí anybody lè rokú sí anybody ṣùgbọ́n tọ́lọ́run ni láti decide pé sásìkò ẹni báyìí ti tó wọn á ní kí ètò ẹjọ́ wọn gbá yìí lọ so bóyá jẹ́ nìyẹn pósí Babangida wọ́n gbé kí Babangida ń bẹ nílé ẹ̀mí ìnàdọ́là ẹ lè máa sọ pé ṣé kò tó yẹ kó wà lówó àyẹn kò sí ní tó ṣe Babangida àìsàn ọjọ́ orí ni Babangida is over 80 years now so ẹlòmíì gan pé 80 tó fi kú dànù so àìsàn ọjọ́ orí di gbogbo àwọn kinní wọ̀nyẹn yẹn and then gbogbo èèyàn pátápátá náà ni ogbó á ká nǹkan kan mọ́ lára kọ́lọ́n jẹ́ kó ká nǹkan rí máa lára ni so gbogbo èèyàn pátápátá ni ogbó máa ká nǹkan kan mọ́ lára aṣọ ẹlòmíì di akúrẹ̀tẹ̀ aṣọ ẹlòmíì di gbá aṣọ ẹlòmíì ìdàwó ní tí wọ́n ń pè ní ogbó nìyẹn ogbó máa gbóni ni so kò sí tó ṣe Babangida it is just normal àìsàn ogbó ni so kò sí nǹkan tó kẹmẹ́rò pé bóyá pè tẹ́ ẹṣẹ́ fún lọ́jọ́ sí ènìyàn ń ṣe kinní kan nígbà gbépo sí ẹ̀kiri tí ò ràn ẹ bá padà ṣe pé fún ìyẹn kọ́ ẹ bá ṣe pé fún ojú ẹsẹ̀ ń bẹ́ẹ̀ náà lọ yóò ti mú so that's that about that in a nutshell there is nothing personal in politics kò sí nǹkan tó personal sí ọlọ́run yìí dájọ́ òṣèlú ṣé kó gba receipt ẹ fún rẹ ẹni ọ̀rọ̀ òṣèlú dàbí ẹni tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún obìnrin nítorí ipò fẹ́ fẹ́ àbí torí ipò fẹ́ bá sùn sórí èrè rẹ náà tó ń ṣe because ṣe rí ọ̀rọ̀ orin tẹ̀ ń wò yẹn ẹni tó bá fẹ́ ṣoore tó sì fẹ́ gba ládá yín tí wọ́n ń pè ní ládá kò gbọ́dọ̀ retí ládá o ládà ni bóyá o ṣèyàn lóore tán o wá ń retí nǹkan kan láti ọ̀dọ̀ ẹni yẹn in return o ti ń béèrè ládà nìyẹn so ọlọ́run ò ní sẹ́ ẹlẹ́sàn kankan mọ́ but tí o bá fẹ́ gba ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ pé ládà ló wù ẹ́ láti gbà wá sórí wàá get out ni wàá gbàgbé ẹ̀ gan ọlọ́run gẹ́gẹ́ tiẹ̀ tún ní àmọ̀jẹ̀kẹ́ nìyẹn kan mọ̀ pa ṣe ẹ sí gẹ́gẹ́ tí mo ń sọ so tó bá ń ṣoore fóbìnrin nítorí pé o fẹ́ bá sùn rí dájú pé orí bá sùn o torí yẹn gangan lè rí rẹ o èrè rẹ nìyẹn o tó bá ń ṣoore fóbìnrin nítorí pé o fẹ́ fẹ́ sílé rí dájú pé orí fẹ́ sílé o torí pé ìyẹn gangan lè rí rẹ o ọlọ́run ò ní dá sí o kò kàn because ó ní ọkàn tó gbé lọ síbẹ̀ láti ṣe oore yẹn kì í ṣe pé bóyá o ṣe nítorí ìjọmọ nìyẹn so ọlọ́run ti gbọ́kàn tiẹ̀ ọlọ́run ti gbójú tiẹ̀ kó ń bẹ̀ pé eléyìí ń ṣoore kó lè jèrè ń bẹ̀ ni so bóyá o wá padà eré yẹn jẹ́ àbó padà rí jẹ́ orí ẹ̀ ló dẹ̀ wàá mọ̀ níbẹ̀ yẹn so bóyá jẹ́ nìyẹn politics yẹn ṣe ń tí orílẹ̀ kan ọlọ́run tààrà kò dẹ̀ láti bọ̀ tán nú ẹni tí wọ́n bá yàn jẹ nìyẹn so ìwọ ló máa wá sáré kúléńjé láti dájú pé ọwọ́ ìyànjẹ tí wọ́n fẹ́ gbé against ẹ̀ yìí kò dúró ṣẹ́ẹ̀tì gẹ̀tẹ̀ torí ẹ̀ ní àwa tí a mọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ṣe máa tẹnu mọ́ wípé politics deep gan ó dẹ̀ require àwọn nǹkan tí ẹ̀yin kì í fẹ́ gbọ́ ó require àwọn nǹkan tẹ́ ẹ̀ kì í fẹ́ gbọ́ ìyẹn ni owó politics is extremely deep